Àwọn aṣòfin ti kéde pé kí ìwádìí wáyé lórí àwọn ilé ẹ̀kọ́ gíga tó wà lápá àríwá orílẹ̀-èdè yìí lórí bí wọ́n ṣe náwó. Aṣòfin Abubakar Fulata tó jẹ́ olórí ìgbìmọ̀ tó ń ṣàmójútó ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè yìí ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ó ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ náà ní ìlú Àbújá lónìí Ọjọ́rú lẹ́yìn tó ṣe àbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún láti mọ bí wọ́n ṣe ń ṣe sí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Akwa Ibom ti fọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí adigunjalè kan ní ìpínlẹ̀ náà tí wọ́n sì gba alùpùpù méjì tí wọ́n kẹ́fí pé wọ́n jí gbé lọ́wọ́ wọn. Ilé-ẹjọ́ májísírèètì kan tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ọwọ́ ṣìkún òfin mú ìyá àgbàlagbà ẹni 60 ọdún àti àwọn ọkùnrin 4 lórí ẹ̀sùn pé wọ́n pa ènìyàn 2 fi ṣètùtù ọlá. Ọkọ̀ òfurufú dìgbòlùjà láti orílẹ̀-èdè Israel ti gbẹ̀mí àwọn ológun orílẹ̀-èdè Palestine, pàápàá jùlọ olórí ogun wọn Khalil Magda. Ìṣàkóso olú ìlú orílẹ̀-èdè yìí ìyẹn Àbújá ti pín àwọn oògùn ibà jákèjádò ìlú náà láti mú àdínkù bá ikú àwọn ọmọ kéékèèké. Ààrẹ Tinubu ti ṣe àtúnyàn ọ̀jọ̀gbọ́n Abdulrahman Ṣẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé ìwòsàn ilé ẹ̀kọ́ Aminu Kano tó wà ní ìpínlẹ̀ Kano. Èyí làwọn ìròyìn lérèfé láti ní ìwé ìròyìn TheMatrix nírọ̀lẹ́ òní Ọjọ́rú Wednesday ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2024. Ẹ darapọ̀ lójú òpó Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.